Àfọlábí ìṣẹ́ tó rí kì í sọmọ yára ìṣẹ́ ní jẹ́ mo kúndùn pọ̀ mọ́ kí ni ìbẹ̀lẹ̀ ara ẹ̀ awọ ẹran ọ̀gbọ́n bẹ́sẹ̀ Fákànṣe sọ ni ó ní ajéké tantan ìlàkọ̀ mọ́ gbàgbà adíá fún wìrìwìrì ọjọ́ tí ń sunkún pọ̀ wò lájé ẹbọ náà ni ó ṣe ó sì gbẹ́bọ lórí ẹ̀ ó rúbọ ẹ wá wọlé ní wo kìkì ajé mo mọ̀ róhun ọ̀rọ̀ mú bọ́ fẹ́ owó ní sọ bàbá dọmọ owó ní sọ ẹ̀gbọ́n dàbúrò owó tó pé tó wọ́n bá sí ilé àgbọ́dọ̀ dámọ̀ràn lẹ́yìn o ìṣẹ̀mí tí ò lówó ìṣẹ̀mí yẹpẹrẹ ni ẹni wáyé tí ò lówó ọkàn wáyé asán ọ dàbí ètò tó kọjá lórí àpáta tí ò nípa ni owó ni kókó. Bàbá kò sẹ́ni tí ò mọ owó ọmọ tán bí lóòjọ́ gan-an wọ́n ti mọ̀ tán pẹ̀lú owó bàbá ó ti wá sún èmi báyìí a ṣiṣẹ́ kò yọ agbésọ́ọ̀bù kalẹ̀ kò sọ́jà ó ti sún mi o ṣiṣẹ́ iṣẹ́ ò yọ àwọn ọ̀rẹ́ mi tá a jọ ṣe kékeré èyí tí ó ti kọ́lé mẹ́rin tí ó ti kọ́lé márùn wọ́n pọ̀ nù wọn bàbá. Àfọlábí ó bàbá. ọmọdé yìí ṣí ọ àwọn ọ̀rẹ́ rẹ tó pé wọ́n ti kọ́lé wọ́n ti ra mọ́tò wọ́n tẹ́ǹdì ni ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ ló ń jíṣẹ́ ọwọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ ló ń lówó tó mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ń tẹ́ǹdì ni ní tí mo fẹ́ kó o mọ̀ ẹni tí ó jẹ gbẹngbẹ yóò tilẹ̀kùn gbẹngbẹ ni. Bàbá ẹbí mi náà tẹ́ǹdì. o gbé kí n bọ́ tẹ́ǹdì. ẹ bá tẹ́ǹdì àbí kí n. yín ta kò burú ibi tó bá lè náà làbọ̀ ọmọkùnrin sórí iṣẹ́ kan bẹ tí wọ́n ṣe fún ọ mo jogún ẹ̀ lọ́wọ́ àwọn baba ńlá baba mi ni oṣù 3 péré ló fi lo ṣẹ́hun ó lówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ ajé ògúngúnú sọ onísọ̀bòjì ó ní owó débi pé ayọ́kọ̀ hà ṣùgbọ́n kan tó kàn wà bẹ́ẹ̀ ni pé. Bàbá ẹni lówó gan. bẹ́ẹ̀ èmi àtàwọn pírẹsidẹ́ǹtì àjọmọ́. àwọn olè ń pè bá wọn. olórí orílẹ̀-èdè. Buhari. bẹ́ẹ̀ ni. ẹjọ́ máa ṣe pàdé ni. ṣùgbọ́n bàbá ṣé ò wá ní rìfakọ́ṣẹ̀ kankan. èmi lè ń pè bá wọn. pé ìṣẹ̀lẹ̀ tó ṣàṣẹlẹ̀ sí yàn. ṣé pé kò lẹ́yìn. èyí lè sọ fún ọ pé kò lẹ́yìn o ṣùgbọ́n kan tó wà ń bẹ̀ ni pé ó ní owó àmọ́ ẹni tí yóò padà gbẹ̀yẹn ń mọ̀ bóyá nínú kó jẹ́ ikú tàbí kó jẹ́ wìrì tẹ́lẹ̀ bí bàbá bọ́ ṣẹ́tẹ́lẹ́dá rẹ bá ń bẹ lẹ́yìn rẹ ìní kó kú ikú yájẹ̀ sí lọ lẹ́yìn ìgbà tó o bá lówó tọ́tọ́ gbádùn ayé kó o sì kú kó o sì máa lọ ó pí ọ eléyìí tó jẹ́ bàbá ń bá rí ibẹ̀ tí ò dá ni pé kọ́ ọ ya wèrè eléyìí sì máa ń sábà ṣẹlẹ̀ sáwọn tí mo ṣiṣẹ́ náà fún eléyìí tó bá fẹ́ bẹ̀ ni kó jẹ́ kí n mọ̀. Bàbá ẹ̀yin ò bá nà lẹ́ni tú yájẹ̀ sí mi tó bá ti ṣe pé kú gan ni ó bọ̀ sí gan kéèyàn máa pèpè ṣùgbọ́n wèrè ẹ̀mí wèrè máa ń gùn gan. tó o bá ya wèrè sí pé o ti gbádùn sí pé o ti gbádùn ayé o ti jáyé o ti jọrọ tó o bá ya wèrè náà ó sì ya wèrè ó sì mọ̀ pé lẹ́yìn ìgbà wèrè yìí kí mọ́tò pọ̀ àbí ọ̀sà padà kú. abẹ́ẹ̀ ni wèrè máa ń gùn ká fún wèrè ní pọ́ìsìn májèlé kò lè kú. tó o ya wèrè rí ni. èmi mà ní ẹni wèrè máa ń gùn ẹ̀mọ̀ kan tó ṣẹlẹ̀ bàbá ẹ̀yin Yorùbá náà lè máa ń pọ̀ òwe tó sí bí ẹ̀yin àgbà bàbá ẹni tó bá kọjú síyàn kíyàn ta tó bá kọ̀yàn síyàn kíyàn jà lọ́fà tó bá kọ̀yàn nìkan kíyàn tó rí ayé pa ọ̀kadà ẹ̀rá kùn ẹ̀jẹ̀ náà rò ìwà ìwà nínú àmì fún ilé sí òun wà fún ilé sí. ò rí gbẹ̀bì tó wọ́n gbèrò ìgbà tó bá fi padà wá ibi tó yẹ ọ bá fi ọ̀rọ̀ náà tó bá gbé kàsí kọjá kí n mọ̀ ọ̀kadì nítorí pé ọjọ́ ọmọ mi nì pé ọjọ́ ọmọ tó súnmọ́ mi torí ẹ̀gọ́ lọ́jọ́ fẹ́ gbéṣẹ́ náà lẹ̀ fún ọ mọ̀pẹ́ wọ́n mọ̀ retí rẹ o ọ̀kárí o ọ̀kárí o. ẹsẹ̀ yàrá rí pẹ́ náà. o rí nǹkan tó bá já àwọn ọmọ pẹ́ ni àwọn ọmọ tó yí wọn go wọn ò ní ká bá wọn ṣe ni ẹlòmíì lè lò ya rẹ̀ kí ló kà wọ́n yẹn ìwọ ló mú ọ̀kárí o.
Àfọlábí ẹ gbà mí kí lọ́kùn kíní tó ń rò ọbẹ̀ ẹja lélẹ̀ kò tó rò ọ̀ọ́nì rò rí kankan ọ̀ọ́nì ròrò ọ̀ọ́rí tó ń gbé káàkiri àwọn ẹgbẹ́ tí ń go bẹ́ǹsì wọ́n ti ń gbóhun lẹ́sọ̀ọ̀sì iṣẹ́ tó fẹ́ gbé fún opportunity ni tó o bá ti lè rí sẹ́yìn bàbá yìí ìdíbí kan ti lówó ni kí ló wà ń bẹ̀ tí ẹ bá ní owó tán èèyàn máa ń gbàgbé gbogbo iṣẹ́ tó ti ṣe ni wọ́n náà wò ibi tí owó dáadé wò láìpẹ́ bó ṣe máa rí tó bá lówó. Sọrí pé ọ̀ ní owó kọjá tó lówó owó àtàwọn Buhari ẹ̀jọ̀ mọ́ pa ọwọ́ báyìí ni lẹ́ṣọ̀ọ̀sì ló kéré jù ní mọ́tò ẹ̀ yóò dàbí kẹ̀kẹ́ ni ọwá tó ń ronú ọ̀sẹ̀ tó ń ronú ọjọ́ ní ọdún dídé kọ́ lọ gba nǹkan tó gbà ẹ̀dẹ̀ tó ń ronú ọ̀gbẹ́ni dídé yarí kọ́ lọ gba nǹkan tó gbà jáde. Ọ̀tọ̀ ni owó dáa gan-an lẹ́yìn owó kò sí nǹkan tó bá sì ti ilẹ̀ ní pé kí n mẹ́tò ọkùnrin ẹ̀dùn ní jàre kí n lọ gba nǹkan tí máa gbà lọ́wọ́ bàbá kí n lọ gbà wáyé. Ò gbọ́dọ̀ lọ wọ́n gbà á wọ́n lọ gbà á torí tó o bá lọ gbọ́ ọṣẹ tó o bá lówó a ti kọ́ fún ọkọ máa lówó ṣùgbọ́n àìní sùúrù rẹ̀ ọ wà lọ fi gọ̀ǹgọ̀ fa ní tí ò yẹ kó fa ló wà kúrú ẹ̀mí ẹ̀ àbí kọ́ ya wèrè wọ́n wà galago sáré o tó ẹni tí ò bá mọ ibi tẹ́gbẹ́ ẹ̀ ti rà yóò sáré àsápàdé ni ọba ní sùúrù dàsìkò rẹ̀. Àfọlábí wọn náà wo ìgbẹ̀yìn ayé ẹ̀ bó ṣe máa padà rí tó o bá lọ ọṣẹ tó o wẹ ọṣẹ tó o ṣe tí ò yẹ kó o ṣe ìgbẹ̀yìn ayé ẹ̀ bó ṣe máa rí. This is my kingdom. This is my kingdom. Anybody ò lè wá from nowhere láti South Africa àbí from nowhere tó máa sọ pé àwọn máa gba bíbá ẹ̀ mọ́ mi lọ́wọ́. No, I have money. In fact, I want to buy Nigeria. In fact, let me call Buhari. Hello Buhari. Báwo ni àdé negotiate máa lórí Nigeria tí mo fẹ́ rà? I have money. Owó wà. Ẹ ta Nigeria mọ́. Oh, kílé tẹ̀ máa ń disappoint báyìí náà. Okay, má worry, má lọ ra South Africa. Ṣé ti gbọ́? Má lọ ra South Africa. Nigeria yẹn náà kúkú wúlò tẹ́lẹ̀ náà tó bá yẹ pé mo ra Nigeria ń sin ni mo sì sọ pé màá try láti máa renovate because kò dáa tí máa ti ra South Africa wọ́n á ti ṣe yẹn tó dáa. This is my fact. Let me go this way. No, this way. Ṣé wọn náà rí gbẹ̀yìn ayé ẹ̀? Gbogbo bẹ́ẹ̀ sì mọ̀ pé wèrè dùn wò ni kò sí bí lọ́nà. Ẹ̀mí wèrè sì mọ̀ ń gùn. Gbogbo gbajúmọ̀ rẹ̀ tó bá ti lọ́ á lówó lọ́tọ̀ lọ́sì yóò padà wá di wèrè. Mo fún ọ gbọ́dọ̀ gbà. Kí bàbá bá ti pè ọ́ sọ pé ọ̀fẹ́ ọ̀sẹ̀ kó lọ fọ́ọ̀mù tiẹ̀ náà ó rí pé kò ní fún un. Ó mọ̀ pé nǹkan tí ò dáa ni mọ́ gbà ó. Irọ́ nípa fún ọ. Tó ti ráwọn tó bá ti wọ ọsọ funfun bá wọn mọ̀ ń parọ́ ni. Wọ́n dà lọ. Sọkọ́sọ̀gbọ̀ owó ni wọ́n dáhùn. Ó yá dídé lọ́gbà. Wọ́n da èso yìí. Torí èso ní kó bá ní kó bá ní sọgbọ́n tèmi sọ fún ojú bá lọ. Ọ̀tọ̀ tó ní ọ tọkàn mi kejì tó sọ fún mi wèrè dánwò kò sí bí lọ́mọ kò gbajúmọ̀ èèyàn ibi wèrè ní padà wá já sí. Mo tàkà sí ọlọ́mọ jẹ̀ ń jà wèrè orí ìyá mi jẹ̀ ń jà wèrè láyé mi tàkà yìí. Tí ẹ wá ń ṣe ọmọ Àfọlábí tí ò tiẹ̀ wá. Takọ̀ sí dànù nítorí àsìkò mi o àlélẹ́ báyìí. Bàbá mi ò gbé kọ́ wọn jàre. Kò mọ̀ gbé pé mi kí ẹ tó tún. Jẹ́ ń gbé ẹ sọ fún ọ pé mi ò fẹ́. Hello Àfọlábí. Hello bàbá. Kí ló ṣẹlẹ̀ n ò sì wá rí broken light rẹ mọ́ ebi ló dé. Bàbá mo yé bẹ́lẹ̀ bímọ kan nù. Ẹ̀yin mo bímọ. Iṣẹ́ wo lẹ sọ pé ń ṣe gan? Iṣẹ́ tọmọ mi ń ṣe. Bíríkìlà ni. Ẹ fún níṣẹ́ yẹn mi ò fẹ́ mọ́. Ẹ gbé fún. Iṣẹ́ wo? Iṣẹ́ tẹ fẹ́ gbé fún mi.
ẹ gbà mí ọmọ mi ò nílò iṣẹ́ tó bá nílò iṣẹ́ ni wọn ò bá ti gbé fún ìwọ oníṣẹ́ náà tọ́ sí. mi ò fẹ́ má bínú mi ò fẹ́ mọ́ ẹjọ́ ṣe gbọ́ inú dàbọ̀. ọmọ pàpè mọ́ mi létí ọjà àgọ́ mọ́ mi létí ẹ̀rọ ojú ayé àbẹ́ ẹ̀rọ ojú ayé o ṣe é rí i pé oore níwọ̀n àbẹ́ rí bí mo ní ṣé lóore ní o ọwọ́ apẹ́kẹ́ mi lọ gbé fọ́mọ mi ọmọ tèmi ní kó ya wèrè àbí ọmọ tèmi ní kó ya wèrè láíláí kò lè rí bẹ́ẹ̀ ìwọ ló mọ̀. àwọn bàbá yìí kò lè fún ọmọ tiẹ̀ èmi ló fẹ́ kí n ya wèrè ló fẹ́ gbéṣẹ́ burúkú fèmí ìsúmọ̀ lẹ́nu dúdùn kò ní gbàlà o ilé kó báyà fúlò ní jẹ́ ní dúró sásìkò mi o ìṣògùn owó mo sì mọ̀ pé lówó